Praise the Lord. Praise the living Jesus. Praise the living Jesus. Ọ̀rọ̀ tí mo bá wá ní àárọ̀ yìí, òun náà nípa ọ̀rọ̀ Dr. DK Olukoya pẹ̀lú Pastor Fẹ́mi. Èmi kàn wá láti mú ìmọ̀ràn wá fún ẹ̀yin nínú ayé àtẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Sí bàbá wa Olúkọ̀yà lákọ̀ọ́kọ́ náà, ó lọ ní kí àwa ìránṣẹ́ Ọlọ́run ká máa kíyèsára, ká máa ṣọ́ra. Tá a bá wò ó nínú Bíbélì, nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù 12, Júdásì wà láàrin wọn tó kọsẹ̀. So bàbá, ẹ gbọ́dọ̀ kíyèsára. Bíbélì wípé àwọn èèyàn tó wà nínú ayé wọn ka Bíbélì, àwa ni wọ́n ń kà o. Àwa ni wọ́n ń kà. A gbọ́dọ̀ ṣọ́ra pẹ̀lú tá a bá ń ṣe nínú ayé. Káyàn má ti pàṣẹ wá sọ̀rọ̀ ìsorúkọ Kristi tó rán wa níṣẹ́. Ìmọ̀ràn sí ẹ̀yin bàbá wa Olúkọ̀yà lélẹ́yìí, torí àwọn nǹkan tí mo lórí Facebook nípa yín ó jẹ́ ohun tó dùn mí. So, sí Pastor Fẹ́mi, èmi ìbá bẹ̀wọ̀ fún Pastor Fẹ́mi. Gbogbo nǹkan ó gbọ́dọ̀ filẹ̀ sí ọwọ́ Ọlọ́run. Lákọ̀ọ́kọ́ náà, ṣé Olúkọ̀yà ló wá sínú ìjọ MFM ni tàbí Jésù ló wá síbẹ̀? Àbọ̀ owó ló wá síbẹ̀? Ẹni ìjọ tí èèyàn bá ti lọ, Jésù lèèyàn máa ń wò ń bẹ̀, èèyàn kì í wo ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run kàn rán wọn láti máa gbẹnu wọn bá wa sọ̀rọ̀ ni. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin Olúkọ̀yà pẹ̀lú Pastor Fẹ́mi, ó lè fà kí àwọn èèyàn nínú ayé kan kọsẹ̀ lára yín. Ó lè fà kí wọ́n rí ìbínú Ọlọ́run lára yín. Kí ni ìdí tí mo fi ń sọ bẹ́ẹ̀? Ìgbà tèmi ò tí ì mọ Jésù dáadáa, àwọn kan wá ń sọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan, mo wá dá sí. Nígbà tó di ọ̀gànjọ́ òru tí mo sùn, Olúwa dé gbé àwọ̀ ìránṣẹ́ Ọlọ́run yẹn wọ̀, ó dẹ̀ là mí ìfọ̀tí ló jí mi látojú oorun. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wò wọ̀nyí, ènìyàn ni wọ́n. Kò sẹ́ni tó pé nínú wọn. Ọlọ́run nìkan ló pé. Jésù nìkan lẹ́ni tó pé. Jésù nìkan ló pé. Mo dẹ̀ wá bẹ̀ yín, ẹ̀yin tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́ ń gbé sórí Facebook, lórí YouTube tẹ́ fi ń jẹun, ẹ kíyèsára. Ẹ̀yin kọ́ ló pè wọ́n. Ọlọ́run tó pe àwọn ìránṣẹ́, bí ọ̀pọ̀lọpọ̀ lára wọn ṣe ń ṣubú, ó ń dùn Ọlọ́run. Bí ìránṣẹ́ ń ṣubú, ẹni tó ń pè, ìṣubú wọn ń dùn Ọlọ́run. Kí wá ní tẹ̀yin tẹ́ wà nínú ayé tẹ́ ń ṣe ìdájọ́ wọn? Ṣé Ọlọ́run fi ìdájọ́ ìránṣẹ́ Ọlọ́run lé yín lọ́wọ́? Àánú yín ṣe mí. Kẹ́ má bàa ti bẹ̀ rí ìbínú Ọlọ́run. Ọ̀rọ̀ MFM tẹ́ ń sọ yìí, a máa rí àwọn tọ́lọ́run ti tú sílẹ̀ láti pàṣẹ MFM yìí. Millions of souls àtọ́ní stroke ní iṣẹ́ ọmọ FM máa ń rí. Òṣèré alájà kan tó confess pé bẹ́ẹ̀ ló ń ti rí healing nípa stroke. Gbogbo àwọn tọ́lọ́run tú sílẹ̀ láti inú ìjọ yẹn, kò sí kan lára yín tẹ́ gbé sórí Facebook, ẹ wo ẹni tó yára tọ́lọ́run tú sílẹ̀ ní MFM, ẹ wo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe ń bẹ̀ o. Torí àṣìṣe kan ní MFM, ẹ wá ń gbé káàkiri orí Facebook, lórí network. Ó lè fà kí Ọlọ́run kó bínú sí yín.
ó lè fà á kí Ọlọ́run ọ̀run kó bínú sẹ́yìn tẹ́ ń gbé káàkiri Facebook. Àti ìwọ obìnrin kan tó jẹ́ pé ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa gbá sórí Facebook, ìmúra àti ẹ̀gàn òjò tọmọ Ọlọ́run. Táìpẹ́ tó tẹ̀ ń ṣe ni tó jẹ́ pé òun ṣe bọ̀ òun ṣe òfin make followers lórí Facebook. Ó di ẹ̀mélòó tèmi àti yín tá ń gbàdúrà fún àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí. Èmi tiẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn pastor, wòlíì, evangelist, apostle, teacher máa ń sọ̀rọ̀ àjílórun, máa gbàdúrà fún Olúwa tó wà lórí mẹ́rin àgbáyé àtàwọn òyìnbó àti èèyàn dúdú. Olúwa má jẹ́ kán ṣubú ara, má jẹ́ kán ṣubú ẹ̀mí. Àwọn tó ti ṣubú Ọlọ́run bá ń gbé wọn dìde. Mo ṣe máa ń gbà ní gbogbo gbà. Mélòó ní yín lè ṣe bẹ́ẹ̀ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí? Ṣùgbọ́n nígbà tá a máa ṣe àṣìṣe kan, ẹ wá gbé sórí Facebook, ẹ máa sọ̀rọ̀ tí ó yẹ kẹ́ sọ. Èmi ń sọ fún yín, ìṣubú ìránṣẹ́ ó ń dùn Ọlọ́run tó pè wọ́n, kò tọ́ sí ilé láti máa sọ. Èmi ń sọ lẹ́kẹ̀ẹ́ má bàa rí ìbínú Ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí Dáfídì dánú Bíbélì. Àwọn tó sọ̀rọ̀ sí Dáfídì, ẹni mẹ́rin àmì òróró, àwọn ọmọ tó ju wọn rí. Ìmọ̀ràn mo mú wá bá yín láàárọ̀ yẹn yíyan nínú Nàìjíríà. Ẹ má jẹ́ ká ṣe nǹkan tá máa fi rí ìbínú Ọlọ́run. Bí èèyàn bá ṣe burúkú ẹyọ kan, ẹrù dáadáa nínú 10, ẹrù 9 tó kù, kẹ́ wo mọ́ lára. Ọ̀ kẹ́ wo Jésù tó pè wọ́n. Òun ni ká máa wò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn wo àwọn pastor yẹn lẹ́hùn, ẹ wo ẹni tó rán wọn níṣẹ́. The more tẹ́ bá ti ń lọ church, ẹ ń wo pastor, tẹ́ sọ pastor di Ọlọ́run, tẹ́ kọ Ọlọ́run sílẹ̀, mo máa mú ìjákulẹ̀ wá bá yín nìyẹn. Ẹ kíyèsára. Bàbá wa Dr. Olúkọ̀yà, ìwọ pẹ̀lú Pastor Fẹ́mi, ẹ ṣètù. Ọ̀rọ̀ àwọn ènìyàn kò yẹ kó, ọ̀rọ̀ yín kò yẹ kó káàkiri gbogbo àgbáyé, káyàn máa gbọ́, kán máa ti pàṣẹ yín lórí ìbínú Ọlọ́run. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Torí ó ń dùn Ọlọ́run. Bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ń ṣubú, ó ń dùn Ọlọ́run. Ọlọ́run tó ń pè wọ́n, ó ń dùn. Ó ń dùn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run òun láwọn òkùnkùn máa ń ta ọfà sí jù. Ẹni tí àwọn àjẹ́ dè mọ́lẹ̀, tí àwọn òṣó dè mọ́lẹ̀, tí àwọn èmèrè dè mọ́lẹ̀, tí ìránṣẹ́ Ọlọ́run tó ń lò láti tú lẹ̀. Ẹni tó jẹ́ pé àwọn ẹni ìkáyà ní wèrè, wọ́n dè mọ́lẹ̀. Ọlọ́run dẹ̀ lò ìránṣẹ́ Ọlọ́run láti wo wèrè ẹ̀ sàn. Ẹ wá ní ká má ta ọfà. Ọ̀pọ̀lọpọ̀ náà máa ń ta lọ́fà àgbèrè, ọ̀pọ̀lọpọ̀ náà máa ń ta lọ́fà ṣíṣe ìṣe. Mo fẹ́ lórí bẹ́ẹ̀ yín. Gbogbo ẹ̀yin tẹ́ máa wà lórí Facebook, tẹ́ pé ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa ká yín lára. Tẹ́ máa ń wá àṣìṣe wọn, mo bẹ̀ yín. Ẹ má ti pàṣẹ wọn rí ìbínú Ọlọ́run. Ìmọ̀ràn ni mo ń fún yín. Èmi ti ṣe é, mo mọ tójú mi rí ń bẹ̀. Kọ́lọ́run náà tó rán mi náà níṣẹ́ evangelist. Mo ní kí wọ́n sọ fún yín ní àárọ̀ yìí. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín. Jésù Olúwa wa.